ti dé bá ṣe máa ń dé àwa la máa ń wá ẹ̀yin náà la máa ń bá adúpẹ́ lọ́wọ́ Elédùà pé ó tún jẹ́ ká tó ṣọ́wá délé ní tí a tún bá yín ní ayọ̀ àti àlàáfíà mo dẹ̀ mọ̀ pé ayọ̀ àti àlàáfíà ò ní fi ilé wa sílẹ̀ ní kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin lólùfẹ́ wọn lólùfẹ́ ojú tó lé káàkiri àgbà ńlá ayé ọ̀dọ̀ bàbá Alubarika náà làwọn bàbá wo ibi dànù tó wà ní Ìgbòdú bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé. ọ̀sẹ̀ yèyé oge Elédùà ọ̀mọ̀mọ̀ níjà sílẹ̀ tẹ́ ọ̀lẹ̀là ọ̀lẹ́là lónìí nù ọ̀nà wa là fún wa ọ̀nà ọ̀là là fún wa bí ṣe bá là nígbó ọmọ aráyé àlànà kan bí gbàlúmọ̀ sọmọ tiẹ̀ lọ́ní lẹ́yìn ìlú ọmọ aráyé àlànà kan gbogbo Odùduwà lápapọ̀ ọlọ́run alánà làkàn gbogbo wa àní sì jẹ àní sì mu. àmín àmín ẹ̀yin aráalé àtúntúndé náà nìyẹn mọ̀ pé a máa mú ojúlówó ọ̀rọ̀ ẹ̀wà fún yín wá sí ojú amóhùnmáwòrán yín àti etí ìgbọ́ yín bàbá èyí ìdádúfẹ́ gbéyàwó lénìí yìí kí ọlọ́run kó ṣàánú wa pàápàá lórílẹ̀‐èdè wa yìí torí ó má di pé ó padà di àwọn tí pa wọ́kan Paul wọ́kan ti Apollo torí ìyẹlé yìí ó ṣe wá ní kàyéfì gbogbo wa la mọ̀ pé àsìkò ìdìbò òṣèlú òun la wà ṣùgbọ́n ìtọ́ wá ṣe wá ń kàyéfì ni pé a rò pé bẹ́ẹ̀ máa ń sọ pé ọmọ ẹni kò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káwá fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ṣùgbọ́n rògbòdìyàn tó ń lọ ọ̀rọ̀ tó ń lọ tí wọ́n ti ń gbé pò yẹnu láti bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ni pé bàbá wa tó ti fìgbà kan ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn bàbá wa Ọbásanjọ́ wọ́n ní o wípé wọ́n lọ fi òǹtẹ̀ wọ́n fi lu Peter Obi kò dẹ̀ kí n ṣe Yorùbá èmi ti rò pé ẹ̀yà àgbàlá lẹ́sọ pé ọmọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ẹlòmíì ni àwọn èèyàn wá ti sọ̀rọ̀ rògbòdìyàn ti ṣẹlẹ̀ pé àwọn èèyàn kan ti sọ pé bàbá ò ṣe báyìí ìwà kínní kan ní àwọn òrìkà lóníwà ti wí òníwà ti wí àwọn kan náà tún ti dìbéètì lórí àwọn ti sọ ṣùgbọ́n àwa ní ká wá sọ́dọ̀ yìí bí àgbàlagbà kí lẹ̀yin rò sí pé ó lè ṣẹlẹ̀. ó ṣe yèyé oge Òbí yìí ọmọ bo ni. ọmọ Yíbò ni. bíbí inú Yíbò ni. bẹ́ẹ̀ni. bàbá Ọbásanjọ́ àwọn Yorùbá Abẹ́òkúta wọ́n wá lọ tẹ̀lé ọmọ Yíbò ọ̀rọ̀ ilẹ̀ wa gbé sọ̀tún gbé sósì pé ọ̀dọ́nbolẹ̀ lè gbọ́rọ̀ yìí sọ̀kalẹ̀ sí kí ni mo lè rí sí àbí kí ni ń ṣẹlẹ̀ ẹ ṣe yèyé oge ṣe bí Òbí èèyàn dúdú ni. bẹ́ẹ̀ èèyàn dúdú ni. bàbá Ọbásanjọ́ èèyàn dúdú ni ìwà èèyàn náà nù kí ni oní mo wí. ìwà èèyàn nìyẹn. tó ń jẹ́ èèyàn lẹ́ẹ̀rí o ṣùgbọ́n tí ọmọ tí ó fi mọ̀rìn tó yẹ kó rìn sí bàbá ẹ̀ nù tó yẹ kí bàbá kó fi mọ ìrìn ìhà tí ó kọ sọmọ ẹ̀ nù téèyàn bá máa hùwà èèyàn báwo la ṣe máa pè èèyàn léèyàn kí ni ẹni mo wí. téèyàn wá hùwà èèyàn. ọmọ Yorùbá ló ní ká sọ̀rọ̀ láàárọ̀ sórí gbogbo bí Haúsá bàbá ti ń jẹ tọ́ba ti ń mu tọ́ba ti ń ṣe ránkàdédè ni o kí ni mo wí sáárà rẹ ọ̀gá ni ọ́ wọ́n ń gbóríyìn fún un tí wọ́n bá ti ń jẹ tí wọ́n ń jẹ túwó níbẹ̀ tí wọ́n ń mògì níbẹ̀ sáárà rẹ ni wọ́n mọ̀ sọ̀lọ̀ sórí gbogbo bí ọmọ Ìgbò wọ́n bá ti ń nawọ́ tí wọ́n ṣe ọdún máa ó ṣe kínní wọ́n ń ṣèdè wọn sí o tí wọ́n bá ti ń gbà wọ́n ń gbà bẹ́ẹ̀ lọ́nu o wọn ò ní kẹ́yìn ṣùgbọ́n Yorùbá ló ní ká sọ̀rọ̀ láàárọ̀ ká parí ẹ̀ padà sálẹ́ ṣẹ́gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi ọ̀rọ̀ bàbá wa Ọbásanjọ́ tó bá jẹ́ pé wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n wá lọ tẹ̀lé Yíbò kò sí nǹkan kan tèmi rò bó lè jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ń jẹ́ pé àgbànú kí ni oní mo wí tí jẹ́ àgbànú
tí àgbà bá ti ń dàgbà ìmọ̀ràn àgbà tó máa ń dàbí ìmọ̀ràn ọmọdé. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi báwọn àgbà tágbà bá ti ń dàgbà á tó máa ń sọ̀rọ̀ ọmọdé ń gbà míì, àti pé kó tún jẹ́ páwọn tí wọ́n ń gbọ́rọ̀ sí bàbá yẹn gan lẹ́nu àtàwọn tí wọ́n kọ sí àwọn tí wọ́n bá ní kó ṣe á jẹ́ pé ní í ṣe. Ẹ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi báyìí. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ Yorùbá ṣùgbọ́n tèmi wá fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ ṣé ń gbádùn ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ìmọ̀ràn. Ṣé Tinubu Ọlọ́run ló ti yan Tinubu nù. Ẹni tọ́lọ́run bá ti kọ pé yóò dúró tì. Ẹni tọ́lọ́run bá kọ pé kò ní dúró tìyàn. Ọlọ́run ní wàhálà sí kádàrá fàhádà wàhálà sí àràjà àlìmọ̀rìyá. Gbogbo nǹkan tẹ́dà bá ń ṣe láyé ńjọ́ Ọlọ́run bá ti kàkọ́lẹ̀ làwọn bàbá wa sọ pé ńjọ́ tọ́lọ́run ti kọ́ lọ́lọ́run ti sọ pé báyìí ni ó ṣe. Ṣùgbọ́n mi mọ̀ pé kò ní burú kọ́ má kọ ẹnìkan mọ́ ni. Kí ni mo wí? Pé kò lè burú kó má kẹ́nìkan mọ́ ni. Irọ́. Ìwọ òwò Ànábì Ìsá ọmọ Màríámà níjọ́sí ó jíṣẹ́ Ọlọ́run, ó yájú afọ́jú, ó gbókú dìde, ó ṣe gbogbo ẹ̀, àbálọ àbábọ̀ wọ́n dé ládé ẹ̀gún. Sádé ẹ̀gún ló yẹ kọ́mọ èèyàn ó fi ṣe dúpẹ́ fún. Kí ni oní mo wí? Sádé ẹ̀gún ló yẹ kán fi ṣe ọpẹ́ fún ládùúgbò gbogbo èyí tó ti ṣe. Àlẹ́ èèyàn yájú afọ́jú tí ò rí náà èèyàn yájú rẹ̀. Òkú tó ti wá kú èèyàn gbé dìde. Ṣùgbọ́n wá wo bìkan o nínú Báíbù o, obìnrin ẹlẹ́jẹ̀ àsundá, ọmọ tó mọ ẹlẹ́jẹ̀ àsundá, ẹni tí mẹ́sìsì rẹ̀ ò dá. Ìwà wọn wá sọ pé Jésù ti wà níbì kan o, Jésù ti ń ṣe ìsìn o, Jésù ọwọ́ àṣà tiraka ọwọ́ àfọwọ́ kan sọ Ìsá ọmọ Màríámà tó nígbàgbọ́ ń pè ní Jésù. Kí ni oní mo wí? Fọwọ́ kan aṣọ ẹ̀. ń fọwọ́ kan aṣọ Ìsá báyìí ẹ̀jẹ̀ sì dá lára ẹ̀. Jésù wá wò báyìí ó ní ìgbàgbọ́ ẹ̀ ló mú ẹ lára dá. Kí ni mo wí? Ó ní ìgbàgbọ́ ẹ̀ ló mú lára dá. Sórí kálukú wa ká jẹ́ kí gbàgbọ́ wa mú wa lára dá. Gbogbo ayé agbogbo wa ò lè sùn ká kọrí ibì kan náà. Kí ni ẹni mo wí? Gbogbo wa ò lè sùn ká kọrí ibì kan. Bí mi ṣe rí ìrònú bí mo sì ṣe mọ̀nú. Ẹ má jẹ́ ká sùn ká kọrí ibì kan náà. Níbi kálukú bá kọrí sí ni kó kọrí sí. Òbí èmi ò mọ̀, Àtíkù èmi ò mọ̀, Ọbásanjọ́ èmi ò mọ̀, Tinubu èmi ò mọ̀, ní ti fẹ́ mọ̀ wọ́n. Ṣùgbọ́n èmi ò ní sọ̀rọ̀ ọ̀tẹ̀, ní sì fẹ́ nǹkan ọ̀tẹ̀, èmi ò sì fẹ́ nǹkan àbòsí. Jọ Friday báyìí a gbọ́dọ̀ pa àgbò kan, a sì pè gbogbo àfáà jọ, a sì ka gbogbo Kùránì àwọn ọmọ ilé kéwù tí kálukú bá lè kà ní. Tá a bá sì parí ẹ̀ láago 7 kálukú ó jẹun, a sì sàrà síbí ló torí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ni. Ṣebí kí Nàìjíríà má bàjẹ́ ni. Ẹni tó bá wù tó tẹ̀lé èèyàn Ọlọ́run ló ní kó tẹ̀lé. Ẹni ó bá padà lẹ́yìn èèyàn Ọlọ́run ló ní ó padà. Èèyàn pé kéèyàn kan ó ṣe nǹkan kan tọ́lọ́ọ̀ ni ẹja dúró dè. Kí ni oní mo wí? Ọ̀tọ̀ Ọlọ́run ni ká dúró dè. Ẹja dúró dè tọ́lọ́run. Ìmọ̀ràn Ọlọ́run ni ẹja dúró dè. Ọ̀rọ̀ Ọlọ́run ni ẹja dúró dè. Ìwà Ọlọ́run ni ẹja dúró dè. Ẹ̀mí Ọlọ́run ni ẹja dúró tì. Ṣé bí téèyàn bá nígbàgbọ́ sáfà àfọ́ gbàdúrà fún àròntọ̀ wọn yà. Téèyàn bá nígbàgbọ́ sí Kírísítẹ́nì wòlíì ó gbàdúrà fún ara rẹ̀ ó yà. Téèyàn bá gbàgbọ́ sí ewé àtegbò pé ìwòsàn bẹ́ẹ̀ ó sì mọ̀ pé òótọ́ ni, tí wọ́n bá dẹ̀ ṣe lóòótọ́ yóò sì rí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀. Ọlọ́run o
gbogbo tí ń jẹ́ ìṣòro lórí Nàìjíríà Ọlọ́run mú kúrò gbogbo ibi tá ń gbà níṣòro Ọlọ́run mú kí àwọn èèyàn kàn mọ́ torí pé ẹnìkan ò tẹ̀lé ẹnìkan nǹkan ni gbogbo ayé ò tẹ̀lé èèyàn kí ni o ní mo wí. ìyẹn ò mí gbé gbogbo ayé má tẹ̀lé èèyàn. ìyẹn ò ní kéèyàn tó mọ́ tẹ̀lé èèyàn báyé ṣe rí nù àti pé òṣèlú omi tó bí òṣèlú ọ̀tẹ̀ ni. Kí ni o ní mo wí? Omi tó bí òṣèlú ọ̀tẹ̀ ni. Omi tó bí òṣèlú irọ́ ni. Kí ni o ní mo wí? Omi irọ́ ló bí òṣèlú. Láyé Dẹmọ, wọ́n á lọ pààyàn lú kan, wọ́n á wá gbé sábàbí kan, wọ́n á wá lẹ́gbẹ́ kan ló gbé e bẹ̀ láyé Dẹmọ ni. Omi tó bí òṣèlú ọ̀tẹ̀ ni. Ọ̀tẹ̀ yẹn làwa ń fẹ́ kó parẹ́. Ọ̀tẹ̀ yẹn làwa ò fẹ́ kó sí ń bẹ̀. Ọ̀gbọ́n tí wọ́n máa ń kọrin láyé Awólọ́wọ̀. Báwo lọ ṣe ń kọ? Wọ́n á ní Dẹmọ mọ wà bó rọ́wọ́ mi bó rínú mi Dẹmọ mo wà bó rọ́wọ́ mi tó rínú mi Dẹmọ mo wà. Ọ̀rọ̀wọ̀ òun ẹgbẹ́ Awólọ́wọ̀ tó nawọ́ sókè tó rínú bóyá wá Nàìjíríà ni. Ọ̀rọ̀wọ̀ òun bó rínú ṣe bí Dẹmọ lòún wà. Ọ̀tẹ̀ òṣèlú ni wọ́n ń wò báyìí. Ọ̀tẹ̀ òṣèlú òkùrọ̀ ni gbogbo wọn ló mọ́ra wọn. Tí ń jọ wá lẹ́nu Nàìjíríà nu wọ́n jọ mọ́ra wọn wọ́n jọ mọ bí wọ́n kówó sí. Tinubu ni olówó ni Obi ni olówó ni àwọn tó máa ń tẹ̀lé wọn ni wọ́n serious kí wọ́n wò kán bẹ lọ́hùn. Èmi ò sọ pé bákan èyí tí ó da ní kọ́lọ̀ ń jójó wọlé. Ẹni tá a sì ti rí òun Ọlọ́run sì ti kọ́ nù kò yí mọ́ kí gbogbo ayé bá sọ pé wọ́n ní wọ́n lọ sọ pé kí ni wọ́n lọ tẹ̀lé Ọlọ́run wọ̀lá wàlá kùwátá ìlà bìláyà lílẹ̀ àṣẹ Ọlọ́run ní já Yorùbá sí kulẹ̀ Ọlọ́run ní já wa kulẹ̀ Ọlọ́run ní já wa kulẹ̀ ibi èyí tá a kò sí yìí Ọlọ́run ó jà yọrí sí rere àgbà kọ́bọ̀ ń bẹ̀ ààrẹ pínì ń bẹ̀ ọkùnrin sì ni wá bàbá ǹdẹ́yìn bá wá ní ọ̀bà wàláhì tàláhì ẹni tá a fi ń bẹ lọ yìí náà la fi ń bẹ lọ tá a bá yí ohun padà à ń jágbe mọ́ mi tútù ń gbóná à ń jágbe mọ́ tútù ń gbóná à ń jágbe mọ́ gbígbóná ń tútù n tó gbóná lórí ayé ọmọ ẹ̀dá ń bẹ lọ́n fún pé kọ́lọ́n sọ ọ́ di tútù Ọlọ́run sì sọ ọ́ di tútù lórí eléyìí tá a kò sí níbi afẹ́ lọ Ọlọ́run jọ já sí àní rógun àní rọ́tẹ̀ àní rí bànújẹ́ wàhálà ò ní jẹ́ tiwa èmi àlùbáríkà wẹbi dànù bàbá àfọwọ́gbálẹ̀ bọ́mọ aláìgbọ́rọ̀ wí téèyàn bá mi ní ọmọ ọkùnrin lẹ̀ ń ké sí Jagunlabi ó gbóná bí ẹlẹ́fun sàpàná ó gbóná ẹlẹ́fun ẹ̀ ló gbóná èmi tèmi wó yẹn bí kọ́nẹ́rà ti pààyàn. Bàbá o ó dá wọn nìyẹn. ó dá wọn nìyẹn ogun ló ké sí. Ogun nìkan ẹ̀yin ará lè ṣe rí pé òun nìyẹn wọ́n ní tó bá hun ẹnìkan tó bá hun yàn lèèyàn lè ṣe ṣùgbọ́n kí àwọn òṣèlú kan tọwọ́ ọ̀tẹ̀ rìkíṣí kí wọ́n tọwọ́ ẹ̀ balẹ̀ kọ́ tí àwọn ẹ̀bá bá fi di oṣù tó ń bọ̀ àti gbogbo èyí tó ń rùn lẹ̀ yìí àkókò tán àmọ́ ibi tí wọ́n kó ilẹ̀ ọ̀run ńlá àmọ́nú ibi tó ń kó lọ èyí náà lẹ ti rí àní rí jùmọ̀ lórí ètò lẹ́ni èmi ò rẹ́ńtẹ́ ẹ̀yin náà ni yèyí oge yèyí àṣà mo sọ fún ẹ wípé má wòran ẹ̀ tó bá sùn lé ọ̀ṣẹ̀ṣẹ̀ 2023 bó ṣe rọra ń lọ yìí ẹlẹ́kọ̀ọ́ bùtù sẹ́tẹ̀ o òun ṣe ni kò má sùn lé nǹkan tí mo sọ ni pé jí má sùn bí àṣà tó ń dá wá kàn sí bàbá Alubarika nípa ọ̀rọ̀ ayé ẹ̀ káàkiri ibi tí wọlé wà káàkiri orílẹ̀-èdè tó lè wà tó bá yẹ wípé àti débi lóru ẹ lójú wo bá pe nọ́mbà yìí 08023829492 08023829492 tí wọ́n bá lè débi báyìí ò bá má fi àfara ẹ̀ má fi jáfara ò má fi ara ẹ̀ jáfara tètè wá ibikíbi tó bá ti ń bọ̀ bọ́lẹ̀ ní Ìkòròdú garage mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní Ìgbódù junction kò béèrè bàbá Alubarika ìyàwó evident ó dàgbọ́ ó tún dìjọ́ mẹ́jọ ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.